It's all about making your viewing experience top-notch. You can now upgrade your video quality settings for sharper and more vibrant visuals. Click on Settings, select Quality, select Advance, and click on the highest quality. Happy viewing on Yoruba TV. My name is Adekola, a creative and a lucrative lady. Ọmọ tó mọṣẹ́ ṣe, tí kò fiṣẹ́ ṣeré, tó tún wá mówó ná. Hi, my name is Itele. A calm, pretty, reserved, and hardworking lady. My name is Ewatomi. Aguntasholo. Ewatomi is a lover of life who does not settle for less. She is simply a life of the party. Ayita Densoy. Mama Chepe. Be. She won't deserve what to say. At all, I deserve it. Kí ló ṣe gbogbo kí ni problem ẹ náà? Answer me. Like, what's happening? Me understand. So, àwọn wèrè yẹn wọ́n ṣe gbogbo kan tó wọ́n wá ń pariwo lé mi lórí torí 10 million naira. How much is 10 million naira? Ṣé àwọn ìlú ẹ̀ ṣiṣẹ́ owó yẹn rí? Are you stupid? Okay, torí kéde ọmọ ìyàwó ni. Ṣé wọ́n kè ṣe? Láàrin 2 minutes ní tí o ti bẹ̀rẹ̀ sí ń gbó bí ajá mi tí ìsọ owó ti kólẹ̀ fún mi. A máa dálẹ̀ báyìí, a máa tún ṣà. Máa jẹ́ kó mọ̀ wípé èmi ni mo fi ọwọ́ mi báyìí tí mo ṣiṣẹ́ owó mi. Iṣẹ́ pimpu iná ni mò ń ṣe náà. So ìbúdó rẹ̀ sẹ́ẹ̀tì mi pé kí n ti máa rówó jọ. Èló lè máa wá tà fún mi Charlie mi ò ní accident kalẹ̀. 7 million ni. Ẹ kì í fún 5 million naira. Ọ̀tá jẹ́ nìyẹn. Ẹ tẹ ọkọ kó sí ìlànà kó ń bá iná. Ẹ kó sí. So wọ́n kọ̀ bọ̀ tó kéré jù báyìí. Yálà ìjà yóò lè rí. Wọ́n bí ẹ̀dá kọ̀ọ̀bọ̀ ìjálá ìjà ẹ̀kọ́ ló ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́. Wọ́n ò gúgúrú sí pé wọ́n tó nìkan lọ́ra. Ìlú ti máa bẹ́ẹ̀ kò. Ìjọ mọ̀ pé that single act of yours was what led to the death of my father. You will all rot in jail. What a shameful thing to do. Ooh. Shebode lo ba mo je. Shebode lo ba mo je. Ameta. Oh, wá mọ tó wá ṣẹlẹ̀ báyìí. Ṣe ni data tán. Bá mi fi switch send 2,000 kíákíákíá. Ó dáa. Màá bá yín ṣe later. Wo ṣé ìgbóná ó dẹ̀ ló fẹ́ fẹ́ ọmọ tèmi ọmọ mi ṣàkúṣe yẹn ordinary 2,000 naira pé. Ìyá ẹ̀rẹ̀ kò gbé sinimá yẹn jáde ọdún méje 7 years àkọlé yìí o ọdún méje àlùtà continua sinimá ilé lálejò iṣẹ́ bàbá iṣẹ́ corporate picture ṣeréke movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá ló gbé jáde ó ti wà lórí YouTube Yoruba Plus TV lẹ́ ó ti rí wò. Ọdún méje ọba má ti rè bẹ́ẹ̀ létí ọ̀pá lójú ẹ̀ ní ẹ̀yẹ́ ní bá gbé mara ìka. Wọ́n bára wọn rìn wọn fún wọn ra wọn. Ọdún méje òjò ọjọ́ kan ọ̀dá. Ọdún méje tádìí ẹ̀ṣẹ̀ tó tí wọ́n á máa jẹ fún ara wọn. Oníjẹkùjẹ àgbàlagbà ọ̀farafáfà tó fọwọ́ ẹ̀fà nǹkan tó léwu. Ìyá eré kò dé socialite. Akọ̀yìn sọ̀rọ̀ tí ò lówó nínú. The gold digger. Màmá Ìṣá. Ó ń fayé ọmọ wọn jẹ́ fayé ọmọ takai. Ọdún méje máa tó pé o. Alákìsà tó dólówó. Sinimá ti tó ọdún méje lélẹ́yìí. Not just another one. It's a blockbuster. Come on, ẹ wá jẹun wọn. Tó bá gbé sí ẹnu ìwọ oníranù rádaràda jẹ́wọ́ ìkàlẹ̀ yan o àjẹwọ́ lè wá sínú ilé tèmi kó bá jẹ́ kí. Òkú tó bá ti kú ní 70 ti Bíbélì sọ pé ní 70 ọdún ni wọ́n yóò lò lórí èké ẹ̀pẹ̀ àwọn ló lọ sínú anything below 70 wọ́n máa rìn kiri àrìnkú ni mímọ́ máa jà máa fa wàhálà kiri ilé kankan wọn ò ní rẹ̀. Láyé mi ò lè gbà irú rubbish wo nìyẹn wọ́n kò sọ fún pé wọ́n fẹ́ gbé lọ́dọ̀ chief like only gods láti ra imú ẹ sọ fún pé wọ́n fẹ́ gbé lọ́dọ̀ chief. Written and produced by Mofrenike Aláwùsá Ìyá Ìrẹ́kọ̀. Directed by Káyọ̀dé Adébáyọ̀. Edited by Akim Olóyèlàwà. Starring Mofrenike Aláwùsá Ìyá Ìrẹ́kọ̀. Akande Roland. Ìyàgbọ́nkọ́. Kìkì Bákàrè. Sunday Jàtó. Afis Seniola. Ṣọlá Ọlá Ìbígàjì. Bukola Ọlátúnjí. Ọmọtọ́lá Adébáyọ̀. Kẹ́mi Taofik. Tòkunbọ̀ Marvins. Yusuf Olótù. Mimiti. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àgbàkọ́lé ẹ̀ ní ọdún méje 7 years. Àwọn òtún wo ni ó kọjá bẹ́ẹ̀. Wọ́n ní ilẹ̀ pẹ́ o
ẹni máa fàyà àlẹ̀pẹ́ o àní mọ́tò àlówó. The return of the president. Ìpadàbọ̀ ààrẹ Kuti. Ìpadàbọ̀ ààrẹ Kuti. Kuti máa tẹ̀lé ayé o. Kuti káwa lè Kuti o. Kuti yé o. Kuti o. Kuti máa wọlé o. Kuti yé o. Kuti o. Kuti yé o. Kuti. Kuti yé o. Kuti. Kuti o. Kuti yé o. Kuti yé o. sọ mo ní àwọn àjèjì kan ní ó jẹ. àwọn òtún rèé. èmi ò rí wọn rí o ọmọ ìsara. àwọn báyìí báyìí nǹkan ìjà ń bẹ lọ́wọ́ wọn ẹ má gọ̀ọ́ra yín o wọn kéèké gbogbo yín dúró déédéé ni o wọn bá ṣe mọ̀nàmọ́ná ẹ kí orí wọn. ẹ̀dùn mi tẹ̀lé o. níbo lẹ lọ níbo lẹ ti ń bọ̀ tá lẹ béèrè. ń bọ̀ bẹ́ẹ̀ kú tí ọmọ yìí wá ìwọ ni mò ń wò yín kẹ́. ọmọ ìyá mi sọ̀rọ̀ kò yé mi o kò ti di méjì o. ọmọ ara mi ni mò ń wò yìí o. fèsì di méjì. ìgbẹ́nu tán o. Kuti lélẹ́yìí náà. ẹ má jẹ́ ká ṣe kọ́kọ́ fún mi ẹ rántí kí. èkí ń dùn yín ni àníbọ̀lẹ̀ ń lọ ètò alẹ́ bèrè gangan. lẹ́sì. tani pè lẹ́sì ṣé wọ́n ni. almost lady lélẹ́yìí lẹ́sì lélẹ́yìí kí ló ń ṣẹlẹ̀ ń bí àwọn tí ń ti pa lélẹ́yìí náà. àwọn pípù yìí mo ti pa wọ́n tẹ́lẹ̀ kí ló ń ṣẹlẹ̀. wọ́n jọra wọn tó tán àbí lè jí rẹ̀ ni bó lè yàn sí mọ́ jọ rí yàn báyìí. ó tọ́ kí ló dé tẹ̀sí dáadáa àníbo lẹ ti ń bọ̀ gangan kí lẹ wá dé àyìn. bẹ́ẹ̀ni níbo lẹ ń lọ àti pé kí ni atọ́nà yín. ọmọ atọ́nà la fi tọ́ o. bẹ́ẹ̀ni. ó dáná káàbọ̀. ẹ káàbọ̀ Kuti. ọ̀yá mi sọ̀rọ̀ dá. Kuti ní sàn kí ló ń ṣẹlẹ̀ ń bí o ṣé mo ṣéèwù ṣá. Kini. Ìwòtúrè. Wọ̀n náà dúdú. Wà ní wọn gan lè.
Ẹ̀rọ. Ẹ̀gbọ́n. Ọ̀gbẹ́ni. Ìkẹrẹ ló lọ wá bẹ́ẹ̀. Láti bo. Gbógun bẹ̀ gbógun léré ní bá yín sọ̀rọ̀. Bẹ́ẹ̀ tí ń wò mí, èmi ló lórí ogun. Kí lẹ fẹ́? Arìnrìn-àjò ni wá. Ọ̀dà, kí la tọ́nà yín? Atọ́nà náà ni atọ́nà wa. Torí ẹni mọ̀nà ló ń tọ́. Bó bá jẹ́ bẹ́ẹ̀, á jẹ́ pé ọ̀dọ̀ atọ́nà lẹ́ ń lọ nù. Àwọn èèyàn délé atọ́nà lójúmọmọ. Àfàjìn àjìn. Kí la ṣe o? Ẹ tẹ̀lé mi náà. Ṣẹ́kẹ́ mi náà máa bọ̀. O ní pé kájọ lọ. Nǹkan sí ọ. O jẹ́ tẹ̀lé amúṣẹ́ tó ṣe kásìkò tó lọ. Ẹ̀yin tẹ̀lé mi jẹ. Ayé mọ̀rẹ́ o nínú ayé o. Ìlú mọ̀ ní o nínú ìlú o. Aláyé mọ̀rẹ́ o nínú ayé. This is strange. Ìlú mọ̀ lèyí o. Inú àpẹẹrẹ ló máa ń dùn mí. Ìrírí lèyí òwe. Bàbá Fúsá, ẹ̀yin lẹ lọ Ọ̀yọ́ tẹ́ tọ̀yọ́ bọ̀. Ẹnu àgbàsí ló bi ti gbó. Ṣé rí pátán tèmi àti ìjọ ya mo fẹ́ kẹ́ bá mi nà lẹ̀ fún wọn. Só ti yé ní ṣe kẹ́ gbìn débẹ̀ tán pátápátá. Kò sí wàhálà. Wọ́n máa ní rẹ̀ lára o ti gbọ́. O ti rán mi iṣẹ́ mi máa jẹ kọjá àbí tó rán mi. Ẹ wo ẹ̀yin. Ẹ mọ̀ pé ó yẹ kí n ti máa jẹ wọ́n mọ́. Àbí? Bọ̀ Ọlọ́run ti dá yín bóyá dá yín. Nígbà tí mo dẹ̀ kọ̀ tí mi ò róúnjẹ ọmọ jẹ. Wàá wò pé tọ̀. Ọlọ́run tún lè ṣọ̀nà mí láti jẹ́ kí n lè róúnjẹ ọmọ jẹ. Ẹ̀rẹ̀ ṣe ń wo ohun yẹn. Ẹ mọ̀ pé lẹ́yìn ìgbà tó ti lọ darapọ̀ máwọn Kuti nation ẹnu ẹ̀ wò múra ẹ̀ ó ti gbé green yellow red sky ò blue ó ti yẹ yín ẹ mọ̀ pé red ni sky ó ti yẹ ó gbé lórí ara ó ti wá ń ṣe kí ni ó ti ń bọ̀ ń sún èfún so in a nutshell to cut the whole story short ó ti yẹ yín so nǹkan tó sọ fún mi tí bá jù fún ìyá yín sìn ẹ̀gẹ́ tirẹ̀ ẹ̀yìn kan máa kó mọ́ra bẹ́ẹ̀ ni ó fẹ́ ṣe. ṣe fẹ́ mọ́rú ẹ mọ́ tẹ bí tó ló ń sọ̀rọ̀ ń ṣe ẹ̀kan sọ̀rọ̀ náà ni ẹni pa ọmọ àbí ipa rẹ ẹ bẹ́ẹ̀ ká ṣe wèrè padà fún yín o. ṣáìdá ṣó yá wèrè ni kí ló máa ń ṣe ìwádìí máa pakuru mọ́ wọn ṣé wàá lọ mẹ́gbàá. fún jẹ ṣé kí n fún ẹlẹ́gbàá kó kúkú náà wọ̀n. fún jẹ. àjàsáwò lẹ́yìn náà fi síbi tẹ́tọ́ dé ilẹ̀ ti bá sọ̀rọ̀ ní burúkú kí n sún ẹnu ẹ̀. ṣùgbọ́n tí ẹ bá ń pè yín lábì ìpàbẹ́ sótú yẹ kẹ́ mọ́ púrúfù ẹ̀ lójú tèmi ni. káyọ̀lẹ̀. ọ̀bọ̀lórí burúkú ni ẹni tó ló gbé fúláàgì kẹ̀nìkà ó fi ránṣọ. ẹnu sọ ṣẹ̀nìkà kọ́ ti Ghana ni alọ́ ọmọ kankan. so ẹ jẹ́ ká lọ sí street point gangan. wèrè yìí ó fẹ́ ṣe tún sọ ó dẹ̀ la 50,000 lọ. èèmà ọgbọ́n tí mo mọ̀ jẹ́ ìsìnkàn kan lẹ́sẹ̀ ń sọ̀rọ̀. kí ló dé àjọ sí àti bẹ̀rẹ̀. àwọn tí màá láìkí máa gbọ́ lélẹ̀ business ìwọ fìyẹn lẹ̀ omi ẹ̀kọ́ ni ṣé ìwọ̀n kan tó là fún ẹ yẹn ìwọ náà ló máa la tó máa run tó máa jẹ́ dáadáa bàbá ẹ̀ alpha kí ni pàṣẹ. ó ti yẹ ìyẹn náà ò lè kó béwu dé as per èmi ni bàbá yín èmi mo fi kíní mi bí yín ó ti yẹ yín sìn as per father before father àyèdè àbínú wáyé èmi á mú 30 ẹ̀yin á mú 10. ẹni pé. ẹ sọ pé. ẹ fẹ́ mú 30 ẹ ṣe mú gbogbo ẹ̀ tó bá débi orí fídì sí ẹ̀yin lẹ́fẹ́ lọ́ máa play match ẹ lọ́ láti yín náà. kò ní mí ni àwọn náà lè jọ ẹ̀ mo lè ṣe mẹ́ta pọ̀. àbúrò burúkú ni ìjà ẹ̀ ni ó fẹ́ jẹ́ wá tún jẹ́. Ọlọ́run máa bá mi pa ẹrẹ Ọlọ́run máa bá mi pa ẹrẹ bó ṣe pa sódò máa gbòmúra rẹ. kí ló fẹ́ pè báyìí kémi la tán. ó dẹ̀ ẹ bá ń di tán mú gbà náà ẹ ṣáàjà ṣe kan. wọ́n máa wọ lórí ọwọ́ yẹn mo lè máa bá tẹ́gùn. bàbá ẹ̀ kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ yẹn o 10 wà ókè. ó wà ókè. tàrí kò gbé mi nìyẹn bàbá ẹ̀ kò débi kankan. ó wà ókè
ó pọ́n mọ́ ẹ. ṣé lè ká má ṣe 27. ó pọ́n mọ́ ẹ tó yẹ pé tó bá fún ẹ lọ́fẹ̀ẹ́ gan máa lálẹ̀ lọ́fẹ̀ẹ́ mo tún fún ẹ tẹnu ẹ ò dùn. owó òpó mẹ́yìn lẹ́ ń pe 30 owó òpó ọmọ yín. bàbá fúnṣẹ́ fi wèrè tẹ́ ẹ bá wọn mọ ìdírágì lẹ̀ tí ẹ bá ṣéǹjì máìdì wọn kọ́ ẹ má jẹ́ wọ́n ṣéǹjì máìdì wọn jàre pẹ́ tí ẹ bá wọn sọ pé wọ́n gbà wonderful ni o. ọ̀gá máyọ̀ dé nílé kó máa lọ ṣe 2 minutes o tó bá ṣe 2 minutes aláàgọ́ máa ya ẹ lórí ni àwọn ò ṣe 2 minutes 2 hours la máa ṣe o. ṣé violent lẹ tún fi ṣe ti bí ni tí ẹ bá ṣe pàrọ̀ bí ìpàbẹ́ ni ẹ ń wù mí jẹ́ ṣé mi ò dé bí ni jókòó dáadáa ṣé bọ́dí sí ẹgbẹ́ rẹ yẹ ni. èmi ni ẹyẹ méjì jáde atọ́nà tó mọ̀nà iná ti jó lóko mọ̀jàlá ti délé wì mo ti mọ̀ pé ń bọ̀ ẹ káàbọ̀ ẹ kú kalẹ̀ ẹ kú yìí. Atọ́nà mo rí bẹ́ẹ̀ lálejò mu ní wọn á kí yín o ṣé inú ayé ni wọ́n ti wá ní àbóde ayé àbẹ́yìn ayé. amúgbẹ̀ mọ́ relé fi béèrè ọ̀hún lẹ̀ mọ́ ọ lọ. ìmọ̀ lọ lé kí n mọ́ tún fún ọ nìkan. bẹ́ẹ̀ ni mọ́ ọ lọ. Sọ̀ndámọ̀ ìyá mi mo mọ bùrá. arákùnrin ò ń wo wípé ó jẹ ẹni tó mọ̀. ìyá kò ń ṣe pé mò ń wo pé mo mélé yìí dáadáa tó ń lọ yìí kí owó lélẹ́yìn àpótí wàyídì àwọn bàbá kúkú àwọn mẹ́tọ̀ mi tó fi bílẹ̀ lọ́jọ́ ìṣòro lélẹ̀ mo mélé yìí dáadáa. wo aláǹgbá lè fi ìrùjọ ọ̀nì àmọ́ yàtọ̀ síra wọn. méjì ládẹ́dà dá ẹ̀dá. ayé mọ̀rẹ́ again nínú ayé o. àwọn ìyá mi bọ́lá já sí. ìlú mọ̀ ní o Sọ̀ndà. nínú ìlú aláyé mọ̀rẹ́ o nínú ayé o. méjì lẹ́lẹ́lẹ́lẹ́ dáadáa gbogbo tó dá iṣẹ́ méjì ló dẹ̀ dá gbogbo wọn. àmọ́ àwọn tẹ́ rí tó ń lọ tó ń bọ̀ ẹ̀dá tọ̀tọ̀ ni wọ́n ní ibi tẹ́ ti rí wọn. wọ́n ti ṣẹ̀dá ẹ̀dá níbòmíì rí wọ́n tún wá ṣe iṣẹ́ mi ní ibi nítumọ̀ wípé àwọn tẹ́ ti rí wọ́n lè ti lo ìgbà níbi kan rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan tó máa lo ìgbà ní ibi. Kuti kojú ẹ̀dá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n Kuti kojú. ìbá nǹkan tẹ́ ń sọ òye mi kò yé ṣó yé yín ni. ẹ wò ó ṣe rí ẹni tẹ́yìn rí mi tó ń pọnmi sínú apẹ̀rẹ̀ kì í ṣe ẹni tí ẹ mọ̀ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀dá míì tó ń lo ìṣẹ̀mí míì lẹ́ni tẹ́ rí hùn. bẹ́ẹ̀ ni bí ó sì ti lónú títí bẹ́ẹ̀ la ó fi fọ́n. ṣé wọ́n rí tí rí amúgbẹ̀kún tẹ̀ rí tó ń ṣiṣẹ́ bíi ẹni táyé ẹ ti bàjẹ́ yìí bó ṣe máa lo ayé ẹ títí ìṣẹ̀mí ẹ̀ máa fi tán níbi tó wà yìí. ṣé rẹ́múgbẹ̀kún tí ẹ̀ ń wò yìí ó ti ṣe ìṣẹ̀dá ní ibì kan tẹ́lẹ̀ olóṣèlú ló ńlá ni tẹrú tọmọ náà nífẹ̀ẹ́ fẹ́ amúgbẹ̀kún ọjọ́ gbígbà kò tí òṣèlú wọ́n lùlù wọ́n ń jó lẹ́yìn amúgbẹ̀kún káàkiri nítorí pé wọ́n nífẹ̀ẹ́ wọ́n sin amúgbẹ̀kún títí wọ́n fi dé ipò tó fẹ́ dé ó ṣe ìlérí ó ní tó ń bá dé ipò náà wọ́n á máa gbádùn wọ́n á máa yọ̀ tẹ́rù tán mọ́ inú àlàáfíà
ni wọ́n máa gbé. Ó ṣe ìlérí tó pọ̀ fáwọn èèyàn. Àmọ́ ìgbà títí àmúgbẹ̀kún dórí rí orí ipò tán, irọ́ ni ọbẹ̀ padà bá díẹ̀. Honourable, nítòótọ́ mi ò kí ń ṣèyá yín, mi ò dẹ̀ kí ń ṣèyàwó ilé yín. Àmọ́ bí mo ṣe súnmọ́ yín tó yìí, ó yẹ kí n lè bá yín sòótọ́ ọ̀rọ̀. Ṣé rántí pé lórí election yín ni firstborn ẹ kú? In fact, nígbà election yín gangan ló kú. Ẹ dẹ̀ promise woman yìí pé ọmọ kan ṣo tó kù lọ́wọ́ ẹ̀ yìí ẹ máa sọ dirú ẹ máa sọ dìgbà. Woman yìí dẹ̀ ti ń para látọjọ́ ọjọ́ ìkíni tó fi jẹ́ pé ìgbà tẹ́ win election ẹ wá change mind yín. Ẹ honourable. Ó mà ṣe o, ó ṣe ìyá mi ò tiẹ̀ náà á dá o. Ó ṣe mo dúpẹ́. Mi mọ̀ pé ló máa kọ́ mi bí màá ṣe ṣègbésí ayé mi. Thank you. Madam. Sir. Mi ò sọ fún yín pé ọmọ yín ò ṣiṣẹ́ fún mi. Mi ò dẹ̀ jẹ́ kó yé yín pé torí mi kọ́ lọmọ yín ṣe kú. Àmọ́ ọmọ yín nìkan kọ́ ló ṣiṣẹ́ fún mi. Ẹ jẹ́ àjọ wò ó. Ṣé bí ọmọ yín ṣe ṣiṣẹ́ fún mi tí gbogbo àwọn yòókù náà ṣiṣẹ́ fún mi? Tó bá jẹ́ pé bẹ́yìn ṣe ń gbé bùkátà wá bá mi làwọn yòókù náà ń gbé bùkátà wá bá mi, èló ni ìjọba ń sọ fún wa, èló gan ló máa kù lọ́wọ́ wa. Ẹ wò ó madam, advice mi fún yín ni pé ẹ jẹ́ kó ọmọ yín lọ kọ́ṣẹ́ mẹkáníìkì. Jẹ́gìrì gbogbo àwọn tó kàwé náà kọ́ ló ṣe ń ṣoríire. Ẹ wò ó tọ́lọ́run bá wa bá ṣe tí mo wọlé ẹlẹ́ẹ̀kejì mo lè ra irinṣẹ́ fún. Ẹ gbọ́. Honourable, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àti gbọ́pọ̀ lẹ́yìn ju gbogbo ilé lọ. Ẹ jọ̀ọ́ mi ò fẹ́ kọ́ṣẹ́ ìwé lóhùn mi ká. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹni finú ẹnu ó ti jẹ́wọ́ o. Ìwọ ó máa kúrò níbi tí ó wà yẹn wàá bọ́ sí room 204, right? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe sweet tí mo dé sí? Ṣé nǹkan kan tó ṣe ọ̀wọ́ náà mọ̀ wípé bá ṣe máa ń ṣe kọ́ yẹn àwọn ọmọ ẹlẹ́jẹ̀ tútù kan ló dé fún mi jẹ́ kí n bá wọn kó pọ̀ lọ́wọ́ yìí. Honourable. Across sọ́dọ̀ ẹ̀ tó bá ẹ̀wọ̀n ti tí pé àkì ń jayé ọba káṣu sára o. Pé àwọ̀ ni bí Ọlọ́run ọmọ máa bọ̀ ń bí jàre. Ẹ jókòó. Kí ló ń ṣẹlẹ̀? Báwo? Okay sir, màá jíṣẹ́ fún wọn. Honourable, wọ́n ní road contract wọ́n award fún yín pé ìgbà wo lè máa bẹ̀rẹ̀. Kí ni tiwọn? Honourable, èmi náà ti fẹ́ mú ẹnu bà ọ̀rọ̀ yẹn o. Kẹ́pẹ́ wo Icon TV lánàá. Àánú mẹ̀kúnnù àṣeyín. Tẹ́ bá rí bí wọ́n ṣe ń sunkún. Báwọn èèyàn ṣe ń sunkún bí wọ́n ṣe ń live miserable life. Títí ò dáa. Floods ti fẹ́ pa àwọn èèyàn. Mo wá rántí pé ẹ made mention ẹ wípé ó ti award contract yẹn fún yín. Ó dẹ̀ ti sanwó fún yín. Kí ló wá ń dáṣẹ́ dúró? Irú ọ̀rọ̀ ọ̀dẹ̀wò ni wọ́n náà ń sọ lẹ́nu yìí. Kí ló dé tó ń pẹ̀lú ọ̀bọ jáwúra? Ń pẹ̀lú ọ̀bọ jáwúra. Ṣé kí n dẹ̀ ti torí pé mo fẹ́ dáràlú lóhùn àwọn ọmọ mi tó ń lọ school nílùú òyìnbó kí n má sanwó school wọn? Mo ń kọ́ ilé kan fáwọn ọmọ mi lọ́wọ́. Ilé yẹn bóyá tí mo bá parí ẹ̀ tí change díẹ̀ bá kù àní kan lọ bá wọn dòkúta síbẹ̀ sódà wọn á lè máa rìnrìn. Kí ló ń ṣe ẹ́? Ṣé o mọ̀ wípé ẹ̀gún tó bá gún ọ máa wú lẹ́sẹ̀? Ẹsẹ̀ ọ̀gbẹ̀rì náà ti máa yọ̀. Wo jẹ́ kí n sọ nǹkan tí ò yé ẹ fún ẹ. Èmi tó ń wò yìí
èmi gan làwòdì jẹun èpè sọ́ra tó bá bàjẹ́ fún wọn kó bàjẹ́ fún wọn tó pátápátá ní ọkàn mi. kí ni ìtumọ̀? ṣẹ́yìn náà ti wá rí bó ṣe lo ilé ayé ó lò gbà bí ẹni wípé gbà ò ní tọ́ mọ́ ó lu ayé bí ẹni tí ò ní dìtàn. ẹ wò bó ṣe wá ń da mí sínú apẹ̀rẹ̀ yẹn ìgbà olúwa fẹ́ ṣíwọ́ àṣedànù. ó lè ṣíwọ́ àṣedànù láíláíláíláí èèyàn ò ní kú kókókó kú pẹ̀lú ẹ̀ṣẹ̀ láyé wọ́n ẹ̀ṣẹ̀ tí olúkálùkù bá ṣẹ̀ ó wà ní ìpamọ́ di ọjọ́ tó máa wá láti wá kó èrè gbogbo ẹ̀ṣẹ̀ tó ti gbogbo kó wá tó wà ní ayé ló máa wá padà jìyà ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀. àwọn ní mímọ̀ sọ wọ́n ní kádàrá kò ní jìyà sábàbí ló máa jìyà. wọ́n tó tẹ̀síwájú wọ́n ní kádàrá ká má kẹ́ sábàbí ó ní ká kẹ́ tó o bá kẹ́ sábàbí á jẹ́ lájòyè. Ibà o ibà o. kò gbó kò tọ́. Àṣẹ atọ́nà àlejò ń béèrè yín lágbàlá. kódà o ṣeun. ṣáàgbọ́ kádàrá àti sábàbí kí ló ṣe yìí. bí mo ṣe sọ láì kò sí iṣẹ́ ibi tí olúkálùkù ṣe ṣe ní kádàrá ṣe bàbí ọ̀tọ̀ọ̀tọ̀ náà wà kò sí ìwà burúkú tí ẹnikẹ́ni wù láyé ní ibi tó ti kọ́kọ́ ṣẹ̀mí àbọ̀ tó padà wá síbí wá ṣe ẹ̀mí á sì tún padà wọ́wọ́ sáyé láti wá jẹ ìyà gbogbo ọdún. kò kí n ṣe pé mo kọ̀ mọ́ lásán mo mọ nǹkan tí mò ń sọ atọ́nà ẹ̀dá tó ẹgbẹ́ bọ́ ìwà ibà yẹn ó ti dalẹ̀ mí sẹ́ẹ̀ láyé tí ń ti wá kò yé èèyàn tó dẹ̀ jọ dalẹ̀ mí náà ẹni yẹn ló padà náà ojú mi ló ṣe pàmò dẹ̀ mo kàn fún àwọn ẹ̀ mo rí pé ó kú sẹ́ẹ̀. rárá o ibà tẹ́ ẹ̀ ń wò yẹn kì í ṣe ẹni tí ẹ mọ̀ láyé tẹ̀tí wá bẹ́ẹ̀ ni ibà tẹ́ ẹ̀ ń wò yẹn ẹ̀dá mi tó ń lo ilé ayé mi bẹ́ẹ̀ ni àlàyé tí mò ń ṣe fún yín nìyẹn látẹ̀kùn iṣẹ́ mi ló ń lò lọ. ẹgbọ́n kí ni ibi tẹ́ ṣe lè ṣe sùúrù. wẹ́ẹ̀sì dẹ́ kí ló dé tẹ́ ṣe lè ṣe sùúrù. wọ́n torí nǹkan tá a ṣe wá lélẹ́yìn náà ṣé bí nǹkan tó gbé wá lélẹ́yìn náà wọ́n ní ká ṣe sùúrù irú sùúrù wọ̀ nìyẹn. kí ló dé tẹ́ ṣe báyìí. mo ní kẹ́ ní sùúrù. alẹ́ kan ro bẹ́ẹ̀ ni a kì í jẹ́jú fún ọjà. ìbáṣe kò lọ bẹ́ẹ̀. normal level. ẹ̀yin ọmọ yẹn máa ní sùúrù ẹ máa ṣe sùúrù gidi gan. President Kuti ti gòdè pé ìjọba Kuti ti gòdè Kuti nation Kuti nation Kuti nation Kuti nation Kuti nation Kuti nation Kuti nation. ìparọ́ fún ọmọ ìyá mi sànda ọ̀gẹ́mi àti ẹ gíràn ni wá gíràn tó níran làwa o kò yẹ o mọ̀ pàwọn ọmọ ìgboro làwa kọ́ tó dá wa pọ̀ mọ́ skọ́ọ̀dì eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. wàá ṣe. ọmọ bùrá ti rí yẹn sẹ bùrá tó dalẹ̀ táwọn ayé zulẹ̀zù yẹn ní sẹ́ wọ́n mọ̀ gbàgbé méjì tó ń sọ fún àwọn. wá Kuti kí ló ń ṣe ẹ wàhálà pọ̀ o òun gbọ́ tó ń pa láǹtí àtọ́ ń pariwo pé gbogbo ẹ̀dá tàbá rí mi báyìí pátápátá
ẹ̀dá mi tó ń lòṣẹ̀ mí ni wọ́n náà wọ́n pariwo ẹ̀ wọ́n palanti ẹ̀ náà ó lè fara ẹ̀ balẹ̀ kí ló ṣe é gan-an èmi ò fẹ́ bẹ́ẹ̀ o Kuti mi ò fẹ́ bẹ́ẹ̀ rárá. Sanda ọmọ ìyá mi wọ́n gbé mo cover any day anytime kò yí ẹ bọ́ a sì dé gò bẹ́ẹ̀ mi ṣe ń wo yẹn wọ́n fẹ́ máa rú mi lójú ni bọ̀ mo kọ̀ wípé wẹ́ èèyàn máa ń kẹ́kọ̀ọ́ sí lójoojúmọ́ ni ó dẹ̀ mọ̀ ìwọ lọ́mọ ìyá mi tó yẹ pé tí mo bìlífù pàjọ wá láti street wọn kò yẹ tẹ́lẹ̀ mi ìbá tiẹ̀ bá mi sọ̀rọ̀ tí mi ò bá fẹ́ gbọ́rọ̀ tí wọ́n bá sọ wọn máa tẹ̀lé ní Kuti nation. èmi dẹ̀ mọ̀ pé o lè máa kéèké sẹ́yìn ó ti ẹ̀ o mọ̀ ìwọ náà o mọ̀ pé àwa o mọ̀ pé kíran làwa o ó yẹ. Kuti sẹ́yà èmi ti gbà bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá tí mo rí bíbá pátápátá ẹ̀dá mi pátápátá ni mo kà wọ́n kún jẹ́ ká gbà bẹ́ẹ̀ ọjọ́ ìṣesọ yẹn. ẹ̀dá mi tó ń lòṣẹ̀ mí gẹ́gẹ́ bí nǹkan tí bá sọ fún wa kò sí wèrè ọmọ ìyá mi ní ẹ̀sán ọ̀dà ọmọ ò lè bá mi sọ̀rọ̀ kí n má gbọ́ sọ̀dá ò kéré ọmọ kí mi Kuti nation ọmọ bàbá Kuti ọmọ kí mi ò kéré ó kéré rárá ọmọ ìyá mi sọ̀dá Kuti mo gbà fún ẹ ọmọ ìyá mi sọ̀dá Kuti mo gbà fún ẹ ọmọ ìyá mi sọ̀dá láti mẹ́ta tẹ́ nǹkan 100 nínú. ẹ má bẹ̀rù ṣé mo wípé nígbà míì ọ̀rọ̀ tó bá gba gèrègèrè la fi mú. olùmọ̀nà ní ń tọ̀ nígbà tẹ́yìn mọ̀ wípé ẹ lè dáhùn kí lẹ wá ṣe lọ́dọ̀ mi. ọmọ èèyàn ayé ẹ wá àṣẹ̀ṣẹ̀ jáde síta kan ẹ jẹ́ ká máa ní sùúrù ẹ ká máa ní sùúrù lóòótọ́ àṣẹdé ẹ wá ṣe bí atọ́nà wà ń bí náà. Kuti kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ kò yẹ kó máa lọ bẹ́ẹ̀. ó wá Sàndá mo mọ̀ pé ó ń gbá lára ẹni wọ̀nyí mo mọ̀ pé ó ń gbóná lára ẹni wọ̀nyí. wíwá fún mi náà. ọmọ wọn rán anybody wá Sàndá wọn á ká tó máa bẹ̀rẹ̀ já wá ń bí ọmọ ọba ní sùúrù o kí ló ṣẹlẹ̀ gan. mo dẹ̀rù jẹjẹ mo dàgbò tó ta dín mẹ́yìn tó lọ má gbára wá ikú tí ó pa mí kó yá tètè bìlà àrùn tí ó ṣe mí kó yá tètè bìlà mo ti dàmọ́ ikú dàmọ́ ikú dàmọ́ ikú dàmọ́ mo ti dàmọ́ àrùn dàmọ́ àrùn dàmọ́ àrùn dàmọ́ mo ti dàmọ́ ikú dàmọ́ ikú dàmọ́ ikú dàmọ́ tí kò kọ́ ò lè pa dàmọ́ àrùn dàmọ́ àrùn dàmọ́ àrùn sanamani kanunina Kuti. Yeah. Now. Kuti. Yeah. Bẹ́rù ò bá tiẹ̀ dánmọ́ kì í ṣọ̀rọ̀ òòjọ́ ìyẹn ni mo sọ o tó ní kí ló dé tí ìgúnnú mi ga láì lọ́wọ́ kí ló dé tí egúngún mi ò lè fọhùn bí èèyàn. kì í ṣe bọ́rọ̀ ṣe rí nù o mébí ọ̀yà ọ̀rẹ́ mi ló sì mi ń gbẹ́rẹ́ pàkọ́ mo sì ní bèrè tí ò yé mi lọ́wọ́ rẹ̀ àbí igi téèyàn bá ságbẹ̀ lẹ́yìn kò sáà lè bùyàn jẹ àbí kì í ṣe ìyàwó mi ni ọmọ ni. bẹ́ẹ̀ kókó gbé gbogbo ẹnu ẹ̀ sọ̀hún. afẹ́fẹ́ ò jẹ́ ká gbórí igi àgbàrá òjò jẹ́ ká sùn nílẹ̀ ẹni bá sú sójú ọ̀nà oko kó máa múra lẹ̀ àti fara kó èsìsì bọ́ bá padà bọ̀. báyìí lórí àfidà bẹ̀rẹ̀ èèyàn kò lè jẹ́ kán mọ kọjá níwájú o. ọ̀nà bá lọ àbọ̀ ń bọ̀. àdàdàbà máa mú ọkọ ẹ agbọ̀nrín máa mú lọ sílé agbọ̀nrín kó máa lọ bẹ́ẹ̀ ìwúwo àti ìyàwó ẹ ẹjọ́ máa ṣègbésí ayé yín lọ ẹ máa ṣẹ̀mí kejì lọ bẹ́ẹ̀ ìdíre o. Ìbà o. Kárí. Ìbà balaye. yé
máa lọ. ṣé wàá tẹ̀lé mi. ṣé bó jẹ́ dìde náà ṣé bó. tẹ̀lé mi ò jẹ́. sọ sèmi léṣe ni sígbà tó wá ní àmọ́ wà lọ bẹ́ẹ̀ ṣé bó sọ wà pa mí lójú ọ̀nà ni. Ibà another one mà tún lè léyìí ọmọbìnrin yìí á máa pa ọmọkùnrin yìí. kò bá pa ọkọ àti ìyàwó ni wọ́n tó bá wù wọ́n kàn fara wọn ṣe. àní bàbá lọ bá lọ àbọ̀ ń bọ̀. ṣẹṣẹ rí ẹ̀gbọ́nrín tẹ̀ ń wò èèyàn burúkú ni ẹranko nínú èèyàn òun làgbọ̀nrín. ìwà oríṣiríṣi làgbọ̀nrín ti wù kọ́kọ́ yẹ kọ́kọ́ jẹ̀ láǹfààní àti títí ṣẹ̀mí mi mọ́. àwọn bẹ́ẹ̀ mi ò jẹ pàǹdọ̀ iyán lóhùn mi jẹ iyán onúrú tó fọwọ́ gún tó fẹ́lẹ́ dáadáa bíi etí lóhùn mi jẹ tí bá dẹ̀ inú ìdẹ̀ máa dùn. ìyẹn ò ń ṣe problem náà inú ilé mi ló wà kódà kó fẹ́ jẹ yín ògòǹgò wọ́n sì fún ẹ. ọ̀rẹ́ mi wá kiri gùn. ṣé o mọ oríkì tán máa ń kí wọn ni àwọn ọlọ́mọ aṣálẹ̀ jẹjẹ bí ẹni tí òròbìnrin rí. ẹ̀yin lẹ mọ̀. ọ̀dẹ̀. kí ni ìwọ tún dúró ṣe. kò yé mi I don't know what is going on. no kí ni ò yí ẹ ṣé etí tó ń dùn ẹ tó náwó sí lọ kọ sí mi ni. ọgbọ́n àtàlejò mi sọ̀rọ̀ sí ó ní iyán lòun fẹ́ jẹ iyán àfọwọ́gún tó fẹ́lẹ́ bí etí kọjá sí kitchen kó lọ dáná fún jọ. not again aláyéláyé kò possible now kàkà kí ìga alákàn padà sẹ́yìn áyàmọ̀ kan ni kí ló ṣẹlẹ̀ ná every time wàá máa gbé àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo ká mi mọ́nú ilé wàá wá tún ní kí n wọ kitchen fún wọn kí èmi máa ṣe oúnjẹ fún àwọn àlè ẹ kò possible now mi ò lè wọ kitchen o it's not done. o lè ṣe kí ni. mi ì lè wọ kitchen mo ṣe máa ṣe oúnjẹ fún àwọn àlè ẹ now. sorry ọ̀rẹ́ take it easy we can easily just go to the fast food kákan get oúnjẹ ní tree kò nira tó bá yẹn you don't. àlejò ní ìgbà máa kí tẹ̀ ń sọ̀rọ̀ báyìí. jọ kí ló ń sọ náà no kí ni kókó níyàwó nulẹ̀ ṣé o gbọ́rọ̀ táwọn àgbàlagbà sọ ni wọ́n ní àìtódò tọ̀ sí ni àkèré díjú kọ̀ọ̀kan díjú mo fẹ́ tọ̀ ṣé mi ò sanwó orí ẹ̀ ni ṣé mi ò níyàwó nulẹ̀ mo ṣe máa jáde lọ jẹun no wọ́n máa wọ̀ọ́rì. so nítorí pé oníyàwó nulẹ̀ ń sìn òun máa ṣe máa sọ oúnjẹ fàlẹ́ ẹ̀ kò possible o. now listen kémi àti ẹ̀ tó fẹ́ wá ṣe ẹ̀sìn sìn lójú àwọn àlejò kọjá sí kitchen kó lọ dáná fún mi. mi ò lè wọlé sínú kitchen láti lọ ṣe kitchen. sórí ẹ dàrú ni mo mọ̀ ń bá ẹ sọ̀rọ̀ ó dẹ̀ ṣì ń dúró síwájú mi ó ń sọ fún mi ò lè wọlé sínú kitchen ṣé wọ́n lọ kọ́ ni àbẹ́mi lọ kọ́ ṣé wọ́n lọ kọ́ nu lẹ́yìn ni so mi ò lè báyàwó mi sọ̀rọ̀ mọ́ babe kílẹ̀ ń pariwo. sorry wàá jókòó tẹ ọmọdé ti dákú o ọmọdé ti dákú náà. ọ̀dákú mo mọ tí mo fi máa ń jí bá ṣe máa ń bẹ̀rẹ̀ ni ó máa dìde ń sìn so ó ṣe máa wá orí ẹ̀yẹ́ ṣe máa wá set ó ṣe máa lọ sí nǹkan tó yẹ kó lọ ṣe idiot ìwọ wá jókòó mọ́ ni kò sí nǹkan kan tó ṣe é kí ló ń ṣe. are you very sure boss. nǹkan tó yẹ kó o ṣe kọ́ ló ń ṣe yẹn ni tó yẹ kó bá mi tẹ̀lé gangan lẹ́nu yẹn kó tẹ̀lé òun pé kó má bínú kó wá jókòó. okay fine. má dáná fún un. hello. so lórí ẹ dàrú ni tí n bá máa fi ka 3 tó o bá dìde níbi tó wà yẹn tí n bá tún bò ẹ 1. ó mọ̀ mí náà níbo ni mo ti ráyè tó yẹn mo nà jáde kúrò nínú ilé mi lóru ni pé sórí ẹ dàrú ni wá dàrọ ó kì í fún mọ́lẹ̀ ó ń pè mí ẹ̀lò ìhòòhò ló ń wà báyìí o mo dẹ̀ ṣe wà ní òwe mò ń gbé ẹ ṣépè lọ́mọ àbó lórí burúkú ni ẹ̀ ò ń gbé ta ní ṣépè. já kúrò lórí fóònù mi jọ ṣọ́dẹ̀ ní ẹni ṣé wọ́n ló bí mi ni àbí wọ́n jẹ́ gbákejì ọlọ́run tó fi bìlí pọ̀rọ̀ tó ń pè tó ń ṣẹ́ fèmí máa ṣe mọ́ mi lórí. ó mọ̀ pé mi ìráyè tó yẹn náà. bọ̀ ọ̀rẹ́ ó bá má ti ṣe báyẹn ọmọ kan ọmọ yìí ó lájẹ́ pé ọmọ tán bí nílé rẹ ni tí o fìgbà kó ṣe orúkọ báyìí pẹ̀lú òun nínú matrimonial home and your wife is around. kí ló ń ṣe é náà kí wọn náà ṣe bí wọn ọmọ wo náà bí lè rí ọmọ wo ló lẹ́kọ̀ọ́ ṣóbìnrin kan wà tó ṣe gbójú bọ̀rọ̀ fún ni. bébè jọ̀ọ́ má bínú mo fẹ́ sáré rí ẹ ni. ta ló kú fún ẹ. ikú kò séèyàn tó kú o ọlọ́mọ ẹ̀ ká rogun ikú. kí wàá ló ṣẹlẹ̀ tó ń sọ pé fẹ́ rí mi mo dún nǹkan jàre ọ̀rẹ́ mo ń gbọ́rọ̀ ẹ. mo fẹ́ sọ fún ẹ pé mọ́mì pè mí. wọ́n dẹ̀ sọ wípé. ṣo gbádùn sí.
nà á ti tó ẹ̀mí lò tí mo sọ fún mi pé tó bá ti ń bá mi sọ̀rọ̀ kó máa fẹsẹ̀ méjèèjì ẹkúnlẹ̀ wo bó ṣe dúró lé mi lórí sọ́dẹ̀ ní ẹni. bọ ìyàwó ẹni kò ń ṣerú náà. nù kí ló ń ṣe ẹ́ tó ń sọ̀rọ̀ báyìí nà ọkùnrin ní ẹ̀ nà ọ́ nù kí ló fi yàtọ̀ sẹ́rú èmi ni mò ń bọ̀ èmi ni mò ń raṣọ sí lọ́rùn kò dẹ̀ ń sọ pé kò ń ṣerú náà ṣe orí nǹkan tí wọ́n dálẹ̀ ṣó ṣe ní nǹkan tó fẹ́ sọ àkókò ṣì kúrò wájú mi. mi ti rántí nǹkan tí mo fẹ́ sọ mú gan ó ti dàrú mọ́ mi lójú. ó bẹ́tà kó parẹ́ mọ́ ẹnu náà kó jẹrà mọ́ ẹnu kó tiẹ̀ má rántí mọ́ títí láì táyé máa fi parẹ́ dìde kó wájú mi jọ kí n tó dọ̀tí sí ẹ lórí. rántí nǹkan tó fẹ́ sọ mọ́ bá tó sọ má bínú máa dọ̀tí sórí ẹ̀. Guy, I must tell you bó ṣe ń tètè obìnrin yìí kò wá okay. I mean the pattern tó lò generally pẹ̀lú obìnrin is too bad. Kí ló dé? Kí ló ń ṣe ẹ́? Ó dẹ̀ ṣe bí ọkùnrin for once. No, báwo ni mo ṣe ń treat obìnrin? No, kí ló expect kí n ṣe fún kí n máa kẹ́ kí n máa gẹ́ àbí? Ta ló ráyè? No, bẹ́ẹ̀ mi ṣe choose láti ṣe tèmi ni mo dẹ̀ ṣe máa ṣe náà ní pẹ̀lú gbogbo wọn. Ẹranko ni wọ́n. Àná wọn máa lera mọ́ wọn ni so wọ́n á bẹ̀rù ẹ. Tó bá ti lé wọn máa ránlẹ̀ wọn tiẹ̀ nílé gbé náà ojú ẹ. Bó ṣe ń wojú mi, ìṣòwò tó bẹ̀ kó ojú mi. Pópó ikú wọn. Bọ̀dé. Káàbọ̀. Tí mi bá ní káàbọ̀ nǹkan kí ló ṣe ẹ́ gangan? Kí ló dé tó ti sùn? Kí ló dé tó ń ṣe bí màmá mi? Ṣé ìwọ ló bí mi ni? Mo ti ń retí ẹ nínú ilé látàárọ̀. Mo dẹ̀ ti pè ẹ́ náà ó gbé aago ẹ̀. Time ti lọ mo kàn wá worried ni. Bọ̀ ìkankan náà ló yìí ń sọ náà. Ìgbà tí mi ò tètè dé mo lọ ṣe fàájì fine. Ṣé ìwọ ló bí mi ni? Ṣé ìwọ ni bàbá mi àbí màmá mi? Àbí kí ló dé tó ṣe máa fún mi ní time pé mi ò tí ì dé o sùn o gbọ́ tán ní ẹni tó bá ń wà tí sùn akàn ó máa kú ó máa kú èmi ò máa ní ké lọ́sùn go to bed lọ́sùn. Bọ̀dé ó fi pé bóyá kò kàn sí ẹ kò ṣàlàyé fún mi ibi tó ti ń bọ̀ kí ni reason tó fi pẹ́ dé. Bọ̀dé ìyàwó ẹ ni mo jẹ́ I am still your wife. At least fún mi ní little explanation. Má bínú bọ̀ mo kàn rò pé ó yẹ kó ṣàlàyé fún mi ni. Orí mi ò pé ó yẹ kí n ṣàlàyé fún ẹ pé mo máa ṣàlàyé fún ẹ. Òkúrù ló wọlé. Èmi ò mọ̀ kúrù ni mo wọlé wá jẹ́ kí n ṣàlàyé. Bọ̀dé! Bọ̀dé! Bọ̀dé ṣàánú mi! Bọ̀dé! Ó pa mí! Bọ̀dé! Bọ̀dé! Bọ̀dé ṣàánú mi! Mo gbọ́dọ̀ ṣàlàyé. Ó pa mí Bọ̀dé! Bọ̀dé! Kí n ṣàlàyé pẹ́. Kòkòkò sí ọmọbìnrin tuntun tó kọjá níwájú agbọ̀nrín tágbọ̀nrín òwú kò fìyà jẹ àti dúdú àti pupa àti tó tóbi àti tó pẹlẹbẹ kò sí obìnrin kankan tí àgbọ̀nrín tí ò ti fojú rẹ̀ hàn màbo níbi tó ti kọ́kọ́ ṣẹ̀mí tẹ́lẹ̀ ìyá rẹ̀ ló ń jẹ. Wèrè lọmọkùnrin yẹn ṣá bàbá wèrè yìí. Ṣùgbọ́n ṣe bó sọ pé ohun àtijọ́ ti kọjá lọ ohun gbogbo ti di tuntun kí ló tún ṣe wà dé tó ṣe ń jẹ́ ìyà tó tó yìí. Níbo kódà gbogbo ohun àtijọ́ bá kọjá lọ tó gbogbo nǹkan bá di tuntun ìwọ ò gbọ́ tí wọ́n tún ní kínkínní nínú ọ̀rọ̀ mi kò ní lọ láìṣẹ́ fẹ́ gbọ́ gbogbo búburú téèyàn bá ṣe bí gbogbo kan tiẹ̀ padà di tuntun
yóò padà wá sáyé mi tuntun tí yóò wá jìyà ẹ̀ gbogbo tí àgbọ̀nrín ti ṣe tẹ́lẹ̀ ló ń jìyà lọ́wọ́ báyìí adé jẹ. ibà ẹ wo gbogbo ẹ tèmi rí ìrọ́ǹgì gan-an ẹ wo bọ́mọbìnrin yẹn ṣe ń ṣọ́kọ ẹ̀ àtayédáyé làwa ti ń gbọ́ ọkọ lolówó orí aya kọ́kọ́ kéré jo lógì ní báyìí òun lolówó orí aya ẹ̀ kò yẹ kó máa ṣe bẹ́ẹ̀ yẹn ẹ wo àwa lè lọ kọ̀yà fún bàbá yẹn o. kí ló fẹ́ ṣe mo nífẹ̀ẹ́ yín ni mo ṣe mú yín lọ́rẹ̀ẹ́ má kọjá yìí ní wájú èmi ibà ságagẹ́gẹ́ tó lọ́nà máa ń jì sí kòtò ṣọ́ra o bọ́ bá gbìyànjú kọjá àlà tí mo fà fún lọ láti rìn nínú ibi tó wà yìí wá kọ̀ǹdí nínú yọ̀ orí adọ́ràn mọ́rọ̀ adẹ́sẹ̀ mẹ́sẹ̀ èyí tó wà lọ́rùn tiẹ̀ òun tí ìmọ̀nà tó máa fi kó yọ ń bẹ̀ gbogbo tẹ̀ bá ṣe láburú ẹ̀ padà wá àti wá jẹ̀yà. mo nífẹ̀ẹ́ ló ṣe láǹfààní àti jókòó tì mí o fún wọn gbà tó máa fi wà ń bí mọ̀ ń rẹ̀ jẹjẹjẹjẹ máa dáadáa para wa lọ. sọ̀rọ̀. ayé rojú ayé ò yẹ nìkan àbí ká sọ pé ayé ò yẹ ayé fúnra ẹ̀. ayé ò lọ títì ayé pógún ayé pọ́gbọ̀n ayé pégbà ayé ò lópin. àwọn kan tó tiẹ̀ máa ń ṣe mí ni pé àwọn tó máa ń rìn tó yẹ pé kò sáṣọ lára wọn yẹn ṣe òtútù ò kì í mú wọn ni. òtútù bíi ti bá wò kò sótútù níbi tàwa yìí kódà kò sóoru. atọ́nà àwọn tí wọ́n máa ń rìn ìhòòhò yẹn ibo ló máa ń wà. fi ṣe kí ni o. akọ̀fẹ́ rí wọn ni. kálá má dánwò bí gúgú bá dánwò yóò déèyàn. mo ti gbọ́ ṣó ti gbọ́ ń sìn. ẹkú àtìbà òye ni tí ń tàjò bọ̀. ẹkú àṣedànù fàjà sọ̀tẹ̀ ẹja ẹ ṣáà fún mi lẹ́mu kí n fi rẹ̀ ń gbẹ. ẹ ṣe sùúrù mo ní kẹ́ ṣe sùúrù ṣé ti rí ẹni tí ó ń fi páńpẹ́ pàjá. ọ̀tọ̀nà ẹ̀kọ́ máa sọ pé ká ṣe sùúrù ni nǹkan tí torí ẹ̀ wá bí rèé náà nǹkan tí torí ẹ̀ wá bí rèé o láti mẹ́ta tẹ́ nìkan 100 ni o 100 ni o. olóògbà lọ
ọ̀yẹ́lá lọ́nà oko wa. ọ̀rọ̀ wa ti dèjì ọ̀yẹ́rẹ́. ikú yà ó. ọ̀bọ yìí ṣe kí àjọ àgbúrò carry last. no má wọrí àwa la máa mú. ṣe kíá. ẹ gbà mí mi ò mà lè move mọ́. No me by only path. Guy. Agent, kí ló ṣẹlẹ̀? Mo kàn dídé wẹ̀yìn mi ò rí ẹ mọ́, kí ló ṣẹlẹ̀ gangan? Gbẹ́sẹ̀ yìí já lọ. Ọmọ ìyá mi wà gbẹ́sẹ̀ bí ológun ni. Èèyàn kí n bá mi nìkan lùsù rárá. Kí ló ṣẹlẹ̀ gangan? Agent, calm down. Last batch ni mo ń lò yìí. Wọ́n gbogbo ẹni tó bá ti wà pẹ̀lú mi wíńà ní gbogbo wa o. Kí ló ṣe oní bátìrì yẹn lò? Kò sí wèrè. Ẹ sáré fún ẹ bátìrì ká lè gbẹ́sẹ̀. Yà bọ́ síbẹ̀ yẹn wọ́n ta ẹ̀. Kí ló ṣe èwo lójú? Dọ́tòrí Ọlọ́run, ṣé wọ́n láìkì mi? Sọ fún mi pé wọ́n láìkì mi. Ìwọ tó jẹ́ pé inú ojú ẹ̀ báyìí ni mo ti rí nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ nìyí. Kí gbogbo ẹ̀ wá lè sẹ́ńgẹ́ mẹ́ńgẹ́ lèmi fúnra mi ṣe sọ pé ìwọ kankan ni mo fẹ́ bá ṣiṣẹ́ kájọ move. A lè yí sí fún wa. Ọmọ ìyá mi fi yẹn lẹ̀ gbà mí lórí èèyàn fi ń dà mí lá. Àwa lójú ogun ní ká má dà mí lá. Wàá kì í sáré fún ẹ bá tún jẹ. Àṣẹ ìwà rẹ̀ fà ẹnu mi kàṣàṣẹ́. Bíná bá gbé tó wá gòkè. Ilẹ̀ ó yá gbàlejò rẹ̀. Rà ń pé mò ń gbóhùn sọ̀ndà o. Nínú ń gbóhùn sọ̀ndà. Kí ló ń ṣẹlẹ̀? Ó ń dojúrú náà. Mi ò rẹ́ anybody. Kuti! Obama! Kí ló ń ṣẹlẹ̀? Kí lè léyìí báyìí? Kuti! Ìyá ẹ̀ bó ṣe wà yẹn má dìgí bá mi sọ̀rọ̀ jáde tó sí mi má pa ẹ̀ dànù má pa ẹ̀ ìyá ẹ̀ oríjà fún ẹ.
dáná. arákùnrin kí ló ṣẹlẹ̀ ó kàn ń tẹ̀lé bàṣubàṣu káàkiri láìsọ ọmọ nílùú kí ló dé ṣé bá jẹ́jì ní ọ. kí ni tiẹ̀? They don't give me permission to do anything I want to do for this place, and a mission I can't do for here. Wetin be your own? You wan tackle me? èmi mọ̀ ní gbógun bẹ́ẹ̀ gbógun lérí olórí ogun mọ̀ ní. ọ̀dà èmi ní tèmi tó bá jẹ́ wípé kí n dán nǹkan wò lára rẹ ni kò dán mi ìṣẹ́jú méjì àmọ́ mo yàn dáre. ọgbọ́n ìdíbọ̀ sọ ètò ìjò tọrọ. àìmọṣẹ́kọ̀ ọmọrogùn ẹ ló jẹ́ kó torí bomi gbóná wọ́n ní ẹ lọ́ọ́ májẹ́ wá ṣé yóò mọ̀ wípé ẹnu kìnìún lájẹ́ wà ní tá à ń tọ́pa ẹkùn tá à ń tóra ẹkùn. kí ló dé ẹ wọ̀. ó mà ṣe o ẹwọ báwọn ọmọ yìí ṣe ń dá ẹ̀mí ara wọn légbodò téèyàn bá dèlú àìmọ̀ tó rẹ̀ ní àìmọ̀ èèyàn béèrè ọ̀nà ní kọ́kọ́ tó tẹ̀lẹ̀ torí pé ilẹ̀ lójú tó yẹ kọ́ farabalẹ̀ kí wọ́n lè ròyìn ogun. ajé lówó ọ̀pọ̀ èèyàn mọ̀ pé ajé burú ẹni ajé bá fẹ́ òun lajé ń bá rẹ̀. àìmọ̀nà èrò olóje jẹ́kẹ̀rọ sọnù ìbá dá kẹ́ ẹ sọnù kẹ́ tó sọnù sáyé. ṣe pẹ̀tù ìjàmọ̀ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wọ bí ìmọ̀lá ṣàlẹ̀ yìí. mo ti bá àwọn àgbààgbà mẹ́rìnlélógún tó solé ayé ró mo ti bá wọn múlẹ̀. ẹ má fọ̀rọ̀ àná bọ òkúta bá kú ẹ má fọ̀rọ̀ àná bá kí tán o torí ibi tán ní kí gbẹgbẹ má ṣe gbé ibẹ̀ ní gbé. iṣu àtẹnuwọ́rọ̀ mi ò ní jóná o sùúrù tẹ́ni ká máa ní ó ń sún mi bọ̀ ṣé kìí ṣe pé àwọn ará bíi ti fi ọ̀rọ̀ ṣe ọba rí kọ́ bá ọ àfàìmọ̀ kan má ti ná pápá bọ́ra o. láíláí má sọ bẹ́ẹ̀ mọ́ láíláí níbi tí president Kuti wà president ìbò ló pe náà ṣé o rò pé president inú ilé ni àbí tàdúgbò no worldwide president ni president àgbáyé ni mo so trust yẹ débi pé kò sí ohun tẹ́ gbé fún tí ò ní ṣe president tó ti ń pàṣẹ kó tó dọ́dọ̀ wa ni ó dẹ̀ tún dọ́dọ̀ wa àṣẹ ò tí kúrò lẹ́nu ẹ̀ ó ń pa lọ ni mo trust ẹ o. ó ṣe já má jẹ àgbọ̀nrín èsì lọ́bẹ̀ mọ́ ṣé kò jẹ́ pass glory ní president Kuti ń lò kó má jẹ́ pass glory lọ tó ń bá lè ṣiṣẹ́ yìí kó jẹ́ gbẹ̀fẹ́ lòmíì má gbàgbé o next week lọ sí ultimatum ta fáwọn òyìnbó. conclusion yẹn ń ṣe ti wá má ti jẹ́ ká conclude jẹ́ ká gbìyànjú ká rí ìyá àgbà náà. ìyá àgbà bẹ́ẹ̀ ni but gẹ́gẹ́ bí n tó sọ ó máa dùn èmi náà ó máa dùn mí níbi tí president Kuti wà kán máa rí kìnìún execute ó máa dùn mí gan but èmi ò tí gbàgbọ́. àti náwó àti náírà o. ègún tí mo gé òlọ́lá ìṣẹ́ rí bẹ́ẹ̀ ni èpè mi ò lọ́la ìjà òfàfà òfà bá mi fà á. ẹ lọ́rọ̀ wá ẹ lọ́rọ̀ wá
ẹ̀ làrọ̀ wá torí Sandra àti Kuti ni mo ṣe ń pè ní ẹ̀yìn tó láyé abániwọ́wọ́ lóko tá a pè fà ọ̀dàdá tí darí ìlú wá lóko tá a pè sọ̀dàrà agẹrẹbojú wíwìwí lóko tẹ̀yìn ìyá mi jẹ́ o ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin lẹ pawọ́pọ̀ lẹ là mí lórí tó bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ìsọ̀nbọ̀rún ni mọ́júwàrà paṣọ ẹ̀dá bádìí ẹ bá sun paṣọ ìyẹ́ ẹ̀bọ ni ẹ làrọ̀ wá ẹ̀wọ̀n já o ẹ̀wọ̀n sọ o ẹ̀wọ̀n já bí òwú gbẹ̀ngbẹ̀lẹ̀kú dá síbi ọwọ́ ẹ̀yẹ̀wò ẹ̀wọ̀n ìlọ rẹ̀ bá mi wọ́ wọn wá o gẹ́rẹ́gẹ́ ẹ̀wọ̀n máa wọ́ wọn bọ̀ gẹ́rẹ́gẹ́ ẹ̀wọ̀n máa wọ́ wọn bọ̀ gẹ́rẹ́rẹ́ ẹ̀wọ̀n máa wọ́ wọn bọ̀ gẹ́rẹ́rẹ́ ọmọ ọwọ́ ò ní kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ ò ní kú lójú ẹsẹ̀ bàbá kù dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òye òye bẹ́ẹ̀ ni kò sí kú lójú mi mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. ọmọ ẹ ṣe o. ọmọ ó yẹ kí àwọn kọ́mọlágídí kì í kú jàǹbá ò lè ṣòkúta ẹ fi mí lẹ̀ Sandra ní kẹ́ mójútó. kò sí ètí òkú ẹ̀yin méjèèjì ní ìtẹ́ ẹ ti padà dé yìí ẹ ti lọ ẹ ti bọ̀ ẹ ti dénú tọrọ ṣàká lórúkọ tí wọ́n ń pe egbò ẹ̀dá yọ̀yọ̀yọ̀ lórúkọ tí wọ́n ń pe ẹ̀jẹ̀ ọ̀sápòkè sápòdò lórúkọ tí wọ́n ń pe ẹ̀mí àwẹ̀ òbí kan ṣoṣo wọ́n ń jẹ lájùlé ọ̀run ẹ gbọ́dọ̀ bá wọn jáwé òbí kan tọ̀run mọ́ táyé ń bí ni ká ẹ máa jẹ àsílàǹtàgbọ̀nrín bágbọ̀nrín bá sí ọjọ́ ọkùn rẹ̀ yẹ̀ ni ẹ wo sẹ́ẹ̀rí lórí tàbí tá a dé yìí àti romẹ́sì ò lè ní o ìrìnkù lẹ́sẹ̀ yín o díẹ̀ ọmọkùnrin ò sì tó o gbogbo bíkíbi tẹ́ ẹ bá mọ̀ kẹ́ẹ̀yà wákùnrin ẹ̀sẹ̀ yín ni o èmi náà wákùnrin ẹ̀sẹ̀ mi torí àti ìparí iṣẹ́ yìí o ìtúnramú nìjẹkù. àrùn tí ó ṣe wá ó dọ̀la. ó sì sọ pé ọmọ ìlú yìí ni ọ́. ọmọ ìlú yìí ni mí tí wọ́n yé san fún mi gangan tán ṣe gbé mi débẹ̀ wọ́n jẹ́ kó yé mi pé ọmọ àkọsílẹ̀ ni mí. àkọsílẹ̀ anáwó bí ẹni ń gbingi owó. àwa lọmọ jìgbìnì bí àtẹ àkún ọmọ rírí tí má ṣanwó ni àfọjọ́ gbogbo dára bí egbin. káàbọ̀ fún mi lọ́wọ́ àlàáfíà rẹ̀. ẹ̀yin tó láyé mo pè yín ẹ̀yin òjijì níbìrì ọ̀rọ̀ gbàṣẹ mọ́ balẹ̀ èmi wọ́ mi gbẹ̀ngbẹ̀lẹ́jẹ́ wọ́rẹ́wẹ́ adé ọmọ oníwò máma tẹ ọmọ àbábí jẹ́ àwòrán ọdẹ àbójú dèdèrè bí n bá kó dẹ̀rù rẹ àbí tó bá lè gbẹ́lẹ̀ àbí tó bá lè sunkún ọyẹ́là ẹ̀yin àgbàlagbà ẹgbẹ́ mi rìnrìn àjò. ẹ̀rí ọ̀pọ̀ ló gbàgbé oríran tí wọ́n bá wá ṣe èèmọ̀ tán wọn ní ayé ní í ṣàwọn bẹ́ẹ̀ ni ayé kan sì kọ́ o ìwà àfọwọ́fà wọn ní ń fìyà jẹ wọn. so daddy àwọn òòṣà ìdílé ìyá àti orò ìdílé wọ́n sì exist. ní ọ̀rú ẹ̀ lè jáde lẹ́nu wọ ìwọ tó tún jẹ́ ọmọ inú ọgbà tó jẹ́ ọmọ inú lẹ́yìn ni ọ́ gbọ́mi náà ṣàgbọ́n rẹ̀ ò ṣàlàyé fún ọ ni. wò mí o ọ̀rọ̀ ọ̀nà kí lójú mi ò tó bá ṣe tọ̀bọ mo lè sọ díẹ̀ ńbẹ̀ díẹ̀ sì tún kọ́ mo lè sọ púpọ̀ ńbẹ̀ ni. ẹ ṣòro ẹ̀ mú o bẹ́ẹ̀ bá ṣe yóò léwu fún ọ. a máa ṣe sà. ẹ kú jọ. báwo ni. bàbá àgbà mo ní ṣé kí n bá wọn roka. ó roka fún ọ ó roka fún ọ ọjọ́ mẹ́ta ni wọ́n lò ní torí òòṣà ìmú ni wọ́n ṣe wá. ó dáa bàbá. ó dáa. Daddy, ó ní question kan tí mo fẹ́ bi yín. ló wà fún ọ. Kí ni òòṣà ẹ̀mú yẹ àti pé kí ni àwọn nǹkan tó fi máa ń ṣe orò yẹ. ìyẹn ti ẹ̀ ṣe kókó ìyẹn ṣe pàtàkì. òòṣà ẹ̀mú ó gbóná jọyìnjọyìn bí ìṣọ̀pọ̀nà ṣọ̀pọ̀nà ò gbóná ẹlẹ́gùn ẹ̀ ló gbóná ẹ̀bọ̀rọ̀ àti ìrànjú kankan mọ́ ni kó tó pa ni èdìdì òmú Àjàyí ẹ pé bodù léèrè wò ó bẹ́lẹ́bọjà bí òṣèbọrẹ wọ́n tó náà wọn ò lè mú ni ó tìǹtì bára tì kàn ikú ti ṣàgòdì kọrin kése ó wò mí wọ́n dájà o
ẹ ṣòro yìí ìtorí tí mo fi ní ẹ wá nù o ó léwu fún ọ ó sì léwu fún ọmọ náà. Like sacrifice. A máa ṣe sà. Omi ẹ gbé ẹbọ ni. Ẹbọ tẹ́ ẹ sì gbé yìí ẹnìkan ò lè bá yín ṣe ẹ̀yin fúnra yín lẹ ṣe. Baby, try to understand me now. Don't understand the king. Understand the king. Ìwọ náà wò now. Ẹ rọra. Ní James age táwa yìí káwọn èèyàn kan máa sọ pé ká wá ṣe òrìṣà kan. Who does that? Don't torí Ọlọ́run mi ò fẹ́ wàhálà mi ò ṣe o. Ìyàwó mi, wo, let's try and do it. Moreover, a kò máa ra nǹkan tí wọ́n nílò fún wọn ni. Tí wọ́n bá dẹ̀ parí ẹ̀, a máa gbé lọ sí ìdí òòṣà ẹ̀mú. Simple. Look, it's for our own good. Simple ló pè bẹ́ẹ̀ yẹn. Simple ló pè bẹ́ẹ̀ yẹn, baby. Kí ni problem ẹ̀ gangan? Ọjọ́ wo ló bẹ̀rẹ̀ sí ní ronú báyìí? Ìwọ náà wò, Ọlọ́run tá à ń sìn gan sọ pé ká má sìn òun pẹ̀lú mámúnì. Nígbà tá a bá wá gbé ẹbọ tán nílùú yín, a wá padà sẹ́kọ̀ọ́, a lọ máa kẹ́kọ̀ọ́ lọ́hùn. Who does that? Baby, don't get it twisted. Ẹ̀sìn ò ní ká má ṣe ọ̀rọ̀ ìdílé wa o. Mo dẹ̀ sọ pé mi ò ṣe. Ṣé nǹkan mi kú síbẹ̀ ni? Mi ò ṣiṣẹ́. Okay, mo ti gbọ́. But. No but. Mi ò ṣe jẹ́ mi ò ṣe. Ṣe. Kí ló dé kí lẹ tún dúró ṣe? Àfọwọ́fọlọ́kàn ìrójú gbẹ́jọ́. Ẹni ọ̀rọ̀ ń dùn òsì ṣe fọ̀rọ̀ lọ. Ẹ má kẹ́tí ikú sọ̀rọ̀ mi o. Ìfura wà nú ọ̀rọ̀ yín bí mo ṣe ń wò yìí. Ẹja arúgbó fún òòṣà ẹ̀mú o. Ó léwu o. Kò sí nǹkan méjì nítorí ìtara tiẹ̀ àti tọmọ inú ẹ̀. Ṣé o mọ̀ pé mò ń tẹnu mọ́? Bẹ́ẹ̀ni sà. Àbí ẹgbẹ́ mi ṣé ọ̀la kọ́lẹ̀ ń lọ ni? Ọ̀la ni sà. Kí lè yà tún dúró sí i? Dádì, èyí náà ni ètò máa tò. Ìkan kékeré ló kàn ń dá wa dúró. Bẹ́ẹ̀ni sà. Kékeré. Kí ló lè jẹ́ nǹkan kékeré tí ń dá yín dúró? Ọ̀rọ̀ yín mú fura dání o. Daddy, ẹ̀yin máa wọ̀rọ̀ ẹ̀ tí ṣe understand gbogbo everything ó ti settle. Ẹ̀yin ẹ kò lọ kẹ lọ rí abọ́ rẹ̀. Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni. Kí n lọ rábọ̀ rẹ̀? Bẹ́ẹ̀ni sà. Tó bá ti jẹ́yìn ni kọ́mọ kóbó náà là á ṣe. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ gbọ́ mi? Bẹ́ẹ̀ni. Èní náà ni. Èní? Bẹ́ẹ̀ni. Ọ̀dà mo dé bá yín tán. Kuti nation. Kuti nation. Kuti nation. Yes, of course. It's the best decision. Ìwọ náà gbọ́ ìwọ náà ti ń gbọ́rùn kọ́ bẹ́ẹ̀. Báwo ló ṣe máa pé òun kì í ẹ̀ṣẹ̀ ni kí wọ́n lọ máa fi gbẹ́ bọ? Who does that? Àwọn ọ̀kà wọ́n yàrá ìtumọ̀ gbàgbé kẹ́ mi gbàgbé anything. Ọ̀rọ̀ rẹ ti yé mi. Ìrìn àjò ẹ̀mí ló fi débí. Àmọ̀ràn ló sì ṣàtọ́nà rẹ̀. Ẹ̀yin lọ́mọ ẹ̀mú. Ẹ̀yin lọ́mọ ẹ̀mú ṣé kélé tí kì í múni ti lágbẹ̀dẹ. Ẹ̀mú ẹ̀mú. Ẹ̀yin lọ́mọ ẹ̀mú tí kì í múni ti lágbẹ̀dẹ. Ẹ̀mú ẹ̀mú tí kì í múni ti lágbẹ̀dẹ. Ẹ̀yin lọ́mọ èṣù. Èso màmá jábẹ́ yín sọ̀jẹ́wò. Bàbá bẹ yín sọ̀jẹ́wò. Yóò máa pẹ́yìn lágbẹ̀dẹ òrárin. Ẹ̀yin lọ́mọ ṣẹ́kẹ́lẹ́ lọ́mọ fẹ́ mú wọn. Ẹ̀mú kì í múni ti lágbẹ̀dẹ. Fẹ́mi kì í fi ní gbogbo ní ọdẹ bọ̀ ní o. Owó ọtútù ti ń yẹ̀wù ẹ̀ sílẹ̀. Ọjọ́ bẹ́ẹ̀ yẹ bùbé. Lọ́jọ́ tí wọ́n lọ sílẹ̀ láti mọ̀lẹ́ àtọ̀ tún. Ọmọ ènìyàn rẹ̀, ọmọ ẹlẹ́yẹ rẹ̀, ọmọ ènìyàn rẹ̀, ọmọ ẹlẹ́yẹ rẹ̀, ọmọ ẹlẹ́yẹ, ọmọ ẹ̀jàrẹ́ ènìyàn. Fẹ́mi kì í sí yẹ ní ìjọkọ̀ níbi ìgbọ́dé. Ìmọ̀ mi gbẹ́dẹ́ bọ̀ ní ọmọ ẹlẹ́yẹ rẹ̀, ọmọ ẹ̀jàrẹ́ ènìyàn. Wọ́n ní kàwé níta. Ọmọ ẹlẹ́yẹ kọjá wa o, ọmọ ẹlẹ́yẹ kọjá wa.
bà débi tó lápẹ̀rẹ̀. Àmọ́ mi ò bá wà lẹ́rìí àrùn mú. Ó lọ́kùnrin nù. Iná dé o! Ọmọ lẹ́kọ̀ọ́ dé. Òrùlé ọmọ ọlọ́pàá bàbà. Bó bá délé òkìlẹ̀. Tó bá dọ́nà ọkọ náà. Kó o bá bá ṣe yan ní mání. Ẹ̀mú kí ìmúrin ti làgbẹ̀ẹ́. Ìyá. Bẹ́ẹ̀ni wò. President Kuti fúnra mi Give me the President Kuti. 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 President Kuti ti bá sí lájọ fọ́gùn àdúgbò. Bàbá ta ló máa wẹ̀ kú mi. Ẹgbẹ́ mi trabayé, ẹ̀yin ọmọ ayé. Ghetto ló sọ mí dáláyé. Ghetto kò lọ́gá, Kuti lọ́gá ghetto. 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 Ẹ rọra o. Ẹ ǹlẹ́ o. Ẹ kú oko. Ẹ dákun, ibi tẹ́ ẹ ti ń bọ̀ yẹn, kí lo orúkọ ìlú náà? Àǹtí, ṣebí inú ìlú lẹ ti jáde wá bá wa. Èwo wá ni amọ̀nà bí ní Ọ̀yọ́? Kò rí bẹ́ẹ̀ o, arìnrìn àjò lèmi náà. Wọ́n ní kẹ́ ẹ júbà orí tó kún tí ò níná ẹni rọ́. Wọ́n ní kẹ́ ẹ júbà ọjà tó kún tí ò lérò ẹ̀yin ló tì. Eku asín ni mí, mi kì í ṣe ẹran tẹ́ ẹ lè jẹ gbé. Mo dà gógó nìgò. Kuti. Yeah, yeah, yeah. Now. Kuti. Yeah. Akigbori odo, pete odo. Hewa. Akigbori olo, pete olo. Hewa. Èmi Kuti, mo dòṣà. Èmi Kuti, mo dẹ̀rù jẹ́jẹ́. President Kuti. Ìjàmbá. Mo dẹ̀rù jẹ́jẹ́ tí mi gbó kìjikìji. Mo dàtàrí àjànàkú tí kì í ṣẹrù ọmọdé. Àti má kìlọ̀ fẹ́ kìlọ̀. Àti má kíbọ̀ fẹ́ kíbọ̀. Mo ti júbà àwọn tó láyé. Mo ti ṣe bó ṣe ní ṣe. Mo ti tẹ̀lé bó ṣe. Ọmọdé ò ní níná lẹ́kìtì tá máa jò. Kuti, strike! Ẹ má ṣe mí, a kì í ṣe mí. Aláàmú tó lóun ó ṣe mí, orí ìdọ̀bálẹ̀ ló kú sí. Òmùgọ̀ èèyàn ní fi òkò Ṣàngó wẹ̀bọ̀n. Oṣó
lè fà mí mọ́ra àjẹ́ lè fà mí mọ́ra tóbi ní bá ro ká fà má bẹ́ ẹ̀mú mu sílẹ̀ fún mi. tó bá wá rí bẹ́ẹ̀ ẹnìkan ní láti fẹ̀mí ara rẹ̀ sílẹ̀ nínú ẹ̀yin méjèèjì kẹ́ ẹ tó lè rí i. mo ṣetán mi ìjọba Kuti nation mo ṣetán torí hero never die yo hero never die bó tilẹ̀ nǹkan rí ọmọ gbé wọn léèrè sínú museum ni mo gbé fún ẹ tinútinú ọ̀yà máa mú lọ. Akọni ni mí. Mo láti ṣe bí akọni. Kúrìn òkú àjàṣẹ́gun òkú àjàṣẹ́tẹ̀ òkú ewu odò láì farabomi. Ajede real ajẹ́rì ògúngúlùsọ onísọ òbòjì Ajede ní ẹ lọ́wọ́ má jẹ ní ẹ lọ́rùn. àṣẹ ajé olókun o ògúngúlùsọ o onísọ òbòjì o mo yọ̀ fúnra mi àríkàjẹ ni ẹ sá ní sùúrù lẹ́bù lọ́hùn. ojú rí nínú iná ojú rí rẹ̀ o. mo ti mọ̀ lẹ́. díẹ̀ ló kù ojú padà síbi tó ti wá ọkọ mi ti ṣubú lójú ogun. bẹ́ẹ̀ ni mo ti rí bẹ́ẹ̀ mo rí gbogbo ẹ̀ pátápátá. ìyá wa mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá àwọn èèyàn mi sọ ẹ fún wa ṣèbí bí ẹ dàpọ̀ ṣe ní bí àbílẹ̀ òkè ibi kẹ ẹ máa kọ́. à ń bọ̀ mọ́ Ajede Ajede. ẹ̀yin èèyàn mi kí wàá ní ṣíṣe báyìí. èrò question yóò tún yé mi o ṣíṣe bíi ti báwo a ti make already now òrìṣà ajé tá à ń retí wọ́n ti gbé wá àbí kí ni ìtumọ̀ ìbéèrè yẹn. ó tọ́ ń tà ń wá ti tẹ̀ wá lọ́wọ́ ọ̀rọ̀ wa gbàjọ́ ó gbà lọ àmọ́ tún kù nìbọn rò ó èyí tó kù ní àwọn tá a rán lọ gbé òṣàjé wa ní ọmọbìnrin ọgbọ́n wo là ń ta fi ń yọwọ́ ẹ̀ láwọ̀ kó gbọ́ lọ mọ kúlẹ̀kúlẹ̀ díìlì ju bí tó ti mọ̀ lọ yìí. ṣé tí n bá gbọ́ ẹyẹ dáadáa òun try láti sọ fún mi pé à ń pa ọ̀nà kódà à ń bèlè tà sí ọ̀nà ẹnu. bẹ́ẹ̀ ni. ká yí ọwọ́ ọmọ yẹn kúrò ńbẹ̀. ó jánà tí wàá ní ká sọ Yorùbá tí ìyá àgbà gbọ́ fún ìyá àgbà kó bí ìyá àgbà dẹ̀ gbòó. ṣùgbọ́n kìtún ni ó gbọ́ gbogbo ohun tá à ń sọ látàárọ̀ ní listen ẹ jẹ́ àtẹ́tí ká gbọ́ra wáyé o gbogbo alámọ̀ yìí pé ohun kan náà la gbé ń ké ohun kan náà làlùkò ń fọ̀ odidẹrẹ́ nìkan ló ń ké tiẹ̀ nínú ìyá gbígbà. ẹ ti sọ̀rọ̀. èèwọ̀ ọ̀tọ̀ ò gbọ́dọ̀ sunkún ọ akọgi ò gbọ́dọ̀ sóje sórí omi ojú rẹ kò gbọ́dọ̀ kàn lẹ̀ ní àwọn ń bì àwọn tó kú bí wọ́n ti yan tiẹ̀ nù fa ojú rẹ nù ọ̀rọ̀ ẹkún ti kúrò lọ́rọ̀ rẹ. ó ń sunkún lórí kíni. agége mọ torí akọni tó lọ. ẹ mọ iye àwọn tó ń lọ ẹ òun nìkan ló dé kò gbọ́dọ̀ mọ rí bẹ́ẹ̀ òun nìkan ló kú. ọ̀run dẹdẹ kó délẹ̀ fẹ́ni tó ti kú. sí má sunkún mọ́ since that he achieve n tá à ń fẹ́ you understand gbogbo àti bọ́nù ọ̀la but mama ọ̀rọ̀ pàtàkì kan wà láàrin àwa àti right now.
òkú àbáláyé. Kuti ni o. No. Kuti ni òkú àbáláyé rojọ́ náà ṣé bẹ́ẹ̀ náà ti kú. Ṣé kò kú? Èmi President Kuti, èmi Kuti, èmi tí mo ti dọmọ Kuti kú ò lè pa, èmi tí mo ti dọmọ ọ̀run tárùn gbọdọ̀ gbédè mọ́. Èmi ọmọ ẹlẹ́mìí mẹ́ta. Ikú má pa mí, mo mọ orúkọ tí wọ́n kú ń jẹ́. Àrùn má ṣe mí, mo mọ orúkọ tí ìwọ àrùn jẹ́. A kì í lójú ọgbẹ́ àná lára omi. Kuti, ó dijọ́ tó bá mọ ohun tó yẹ fi ń ṣàfárá kí wọ́n tó rí ẹ mú. Ìgbà ojúlé ló wọlé kán, ọ̀nà 16 ló wọlé yéye. Ó yá mo pè, ẹ̀mí mẹ́ta nù rẹ, ó yá gbéra kó dìde. Mo pa aláṣẹ nítorí àṣẹ iná ni iná fi ń jó. Àṣẹ tá a pa fóòrùn lòrùn fi ń ràn. Ó yá ẹ̀mí mẹ́ta nù rẹ gbéra kó dìde. Ó dijọ́ táyé bá tó rí ẹ pa lẹ́ẹ̀mẹ́ta kó tó kú yanyan. Àpájí mẹ́ta, ẹ̀mí mẹ́ta ló wà lára ẹ̀. Lẹ́yìn tẹ́ rán wa níṣẹ́ dé tòrútòrú tó ẹ wá ń pláàni láti pọ ọmọ ọlọ́mọ. Ẹ̀yin fẹ́ pọ ọmọ ọlọ́mọ jayé lẹ́yìn tẹ́ ti rí ajé lówó tẹ́ ti rórìṣà ajé àbí ẹ̀yin fẹ́ máa bísà. Ẹ ti wò ó lọ́gàn ara yín pé ẹ ti rán àwa lọ́rùn àrè máa bọ̀. Sandra ọpẹ́lọpẹ́ Késárì ọpẹ́lọpẹ́ ẹ̀mí mẹ́ta. Ṣé ẹ̀yin ò mọ̀ wípé kò sí irú oore tẹ́ lè ṣe fún ọmọ adarí wọn? Ibi ló fi máa sán fún yín. Ibi ló fi sán. Ẹ wò mí wò, ìyẹn tú mi sílẹ̀ kí n dá yín lọ́lá. Ẹ tú mi sílẹ̀ ìfagbára mi wọ̀nyí. Ajé anamanaye, ajé kuniso, oniso bojini. Ajé sarewa gbọ̀gẹ̀dẹ̀ omini, torí ọ̀gẹ̀dẹ̀ omini lajẹ́jẹ́ lótú ìfẹ́ tí fi yálé ẹni, yálé wa báwa rere ajé. Torí fini gada ladìẹ tó kó èèmọ̀ bọ̀. Àwa ti tọ̀nà o, mọ́lá mọ̀nà o, a sì tọ́. Ẹni mọ̀nà ní tọ́, ẹni mọ̀nà ní tọ́. Àwa ti tọ̀nà o, àti ṣe bí wọ́n ti ń ṣe. Ó di dandan kọ́lí bí ti rí. Àgbọ̀dọ̀ tàjọ gbé sájò. Wọ́n ní mú wa délé o. Àrífín gada ládìyẹ tó kó ìmọ̀ bọ̀. Bátìrì yìí ó di dandan ká délé. Ilé ikú kan ò ní wá pa. Àrùn kan ò ní wá ṣe. Amandele. Ifini manuli na nuli kalani. Ike na. Sini manu na nuni na. Torí kíní yìí ni wọ́n ṣe parọ́ fún ẹ̀mí. Oh my gosh! Mo ti gba ìwé nǹkan. Tomisi loves you. Exactly. Ó ti di trademark. Wọ́n máa mọ̀ pé àmì ti wà lára tó bá ti rí. Kí ló fẹ́ fi ẹ̀ńtá ìsọ̀kọ mi? Ẹ̀yin
ẹ̀yin tó jẹ́ kẹ́ wà nù yàrá èmi náà lẹ́yìn tí mo lè fi ti géètì. ẹni nǹkan tó jọ wíìgì lórí ẹ̀yẹ kì í ṣe wíìgì o oṣù ká ló ṣe sórí yẹn wá gbé ọkọ ẹ síbẹ̀. màá bá èmi náà wá mú oṣù ká mi màá dìrí gidi báyìí màá gbélé màá gbọ́kọ ẹ̀ sí i àmọ́ kọ́ ọmọ bàrígà ni mi ó ti sìn. The best but anybody man no dream for you. Office, ó wà l'office pẹ̀lú new chief. Where do we start from? Kí mo bá ikú lọ́mọ àmì ọkọ̀ tèmi kọ́ lẹ́nu gbà. Ẹni tó yẹ kó kan kéèjì kó gbé pamọ́ sínú ẹ̀. Ó ti gbaṣẹ́ lẹ́nu ẹ̀ nìyẹn. Kẹ́dẹ̀ máa ràn kí wá ní tèmi. Justice your Instagram, you are very stupid. If care is not taken, ọmọ ilé parẹ́ sí Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá rò wípé mi àti Mákindé a ò ní fẹ́ ra wa Ọlọ́run ló máa dá ìjọ láàrin èmi àti ẹni. Ẹni tó máa yí rẹ̀ fast olúwa lẹ́gbẹ̀ẹ́. Ọjọ́ tí n bá mọ problem tó ní sí kòkó, òun lọ́rọ̀ ẹ̀ máa yé mi. You are welcome. Ìwọ nípa láti ọ̀run. Actually. Pé wọ́n sá lè lọ fún gbé sáyà yìí ni wọ́n. Àgbálùmọ̀ yìí náà fún Ọlọ́run ló fà wọ́n. Wọ́n gbàgbé Ọlọ́run yìí náà ti tọ́ fún un. Mo ní mo ti lóyún mi ò dẹ̀ lè jọ́. Ó fọ́nà bá lè gan ni, ó kàn dúró rárá. Mi ò ní gbà àyíká. Kàkà kó fi mí sílẹ̀, máa pẹ́ àmì. Sọ́wọ́ mẹ́nu rẹ̀ torí bọ́ bá ti pọ̀ tó ní ó ti padà pọ̀ tó ní òkú ìbàdàn. Bẹ́ẹ̀ni o. Ẹ̀dẹ́kẹ́jẹ́jẹ́ wọ́n ti gbẹdọ́. Ẹni dárí. Ẹ parọ́. Jígájígá sẹ́rọ̀ délẹ̀. Jígájígá sẹ́rọ̀ délẹ̀. Ìbọ̀dọ̀ ní kankan láti. Dodo mi ní rere o. Dodo mi rere. Domi rere o. Bí ó ṣe jẹ́nu. Ó ti jẹ̀bi kù. Ibi tó gbé mi náà kankan. Èyí tó gbé mi láti tí mi ò mọ̀. Ìgbà tí mo dé ni mo realize pé mọ́mí mi ò sí nílé dáàdì mi ò sí nílé èmi nìkan ni mo wà ní kò lè wọlé kó wá gba kóńdó. Àti wọlé ò kò le torí mi kọ́ ni mò ń rúgbá lọ́sùn Òṣogbo títí gba láṣà lọ́dún. Nǹkan ti bàjẹ́ nìyẹn. 50k. Mo rò pé òòṣà òkè tanná lásán fẹ̀yìn nìkan ni. Òòṣà òkè lè má tanná fún mi ṣùgbọ́n òòṣà òkè lè tanná fún ìyá tó dẹ̀jẹ̀ sí yín lójú ẹ pé wọ́n wọlé kẹ́ lọ fún wọn ní kóńdó. Bàbá onífìlà wọ́n bá yín kọ́ ẹ̀ ń parẹ́. Tẹ́gbọ́n ìwọlé wọ̀ ọmọ yín ní tí wọ́n sẹ́yìn sí yín látẹ̀yìn. Táyọ̀ lẹ́yìn ń bọ̀rẹ̀ tí wá kí ló tẹ̀ wọ́n bí come and sleep. Gini gini fi shingi kiki laga shenge. Olótìrẹ́lẹ̀. Partnership mi ni. Partnership. Ṣé lè tó dàbí Kútẹ́lù? Ẹ kàn lè fojú Kútẹ́lù wo fúbọ́là lòun náà tẹ́ẹ̀ ló ń gbà. Olóde mẹ́ta yìí. Ẹ fi olóde mẹ́ta lẹ o ẹni mo fẹ́ end career mi pẹ̀lú rẹ̀. Wọ́n ìwà bẹ́ẹ̀ kọ́kọ́ sí kó bì jọ. Inú bàbá ọkọ mi ẹ calm down, you don't have to be rude. Ẹ mọ̀ mi rí. Tí wàhálà wọn bá fẹ́ pọ̀ jù máa pe ọ̀rẹ́ mi kan náà á bá mi tì wọ́n mọ́ gádùn. Káwọn ọmọ máa dà mí láàmú káàkiri. Mọ́ lọ Ìbàdàn. Ní wọ́n ń gbọ́ ogun oríire ọ̀sẹ̀ oríire Ajíjọlá Ànábìrè oríire 200. Mo rògùn oríire wa. Àwọn ọmọ bógun jẹ. Wọ́n kọ̀ wọn sóríire. Bàbá mi dì. Wọ́n á sanjọ́. Wọ́n á rògùn wọn lò. Ṣé ògùn agége àbírú ògùn èwo? Ìwọ́n sọ fẹ́mi wípé èmi jẹ́ ọmọ Ṣàngó pé ṣé sàásù lèmi ni. Bẹ́ẹ̀ ni ìṣàǹgbà tẹ wọlé lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ṣe ṣe rè. Ẹ̀ka párù bí sàásù. Ìdí tèmi fi gbà pé ara Ṣàngó ni wọ́n jọ bàbá Yọngidu sáínì Portable. Bẹ́ẹ̀ ni ìwọ dídùn. Tó bá kọ wájú sí yín kẹta, tó bá kọ ẹ̀yìn sí yín kẹta, tó bá kù ẹ̀yìn nìkan kẹ tó rẹ̀ ra yín pa. Ohun tó ń sọ ni wípé àwọn tó dáfá fún Ifá àwọn náà ni a fi kó. Mo darúgbó ọdẹ tí ń tolú, mo di ògbólógbò ọdẹ tí ń wọ ògòǹgò láàtàn. Bí ọmọ aráyé bá ń gúnyán nínú odó, ìdágìrì a sì dá ilẹ̀ lẹ̀. Láyé fáwọ̀dà. Ìlú ò ní torí gbàdámọ̀ láíláí kájá wa tẹ́rí fún kábúrò ẹ̀gùn ká ìlájà lọ ọ̀rọ̀ ò ní lè wọ̀. Jí má sọ. Kí ló ṣe ẹ́? Àyà mi beat fast. Tí mọ́tò bá gbáyàn tó pààyàn mọ́tò náà máa fi gbé. Ìrísí bẹ́ẹ̀ ìwà ló ń wú ìṣá láti àná tó ti kú òun lé yìí. O ò wálé, o ò dẹ̀ jẹ́ kẹ́nìbọ̀dì mọ̀ pé ò ní wá sílé. Ẹ mọ̀ pé ó lá bàtà mi lójú tẹlifíṣàn. Mọ́ mi fi á pa kódà fi á pa ìrìnkàn fúnra yìí. Bẹ́ẹ̀ni ẹ sàn. Ọdẹ. Wọ́n ní wọ́n ti ju nǹkan ọmọkùnrin ẹ sómi. Ó wá sọ pé ó fẹ́ bọ́ sómi ò lè wẹ̀. Ṣebí nǹkan ọmọkùnrin ẹ ló bọ́ sómi. Ìwọ náà bọ́ sómi kó mi rú ẹ lọ. Òótọ́ ni sísá mi sọ fún yín o. Àjàlá ta ń nà.
ìwọ ló yẹ ká bì. because ẹ̀yin ọkùnrin ẹ lè sọ pé adégún báyìí ẹ tún lè ní kó gùn mọ́. Adélé ti gùn. Ọlẹ̀. Ókè kí ló ṣẹlẹ̀ ní ìsìn ìpàtẹ jẹ́? Kí ló ń bẹ̀rẹ̀ ọ̀gbọ́n mi náà? Ọ̀nà ooo. Ókè ìwọ ló dé bàbá ìsìn. Bàbá òṣùwà tẹ̀sí ẹ̀. Baby, miss àbúrò mi ṣáà. Àṣọ̀rọ̀ ṣẹ̀bi tọ́lọ́hùn ò lọ́wọ́ sí. Pèmí síre. Ohun tẹ́lẹ̀dùmarè bá ti lọ́wọ́ sí ló máa kó bá gidi. Ọ̀rọ̀ gbénú àmọ́ ènìyàn fọ́hùn. Ọ̀rọ̀ gbénú àmọ́ ènìyàn fọ́hùn. Ọ̀rọ̀ ń gbénú mi Kuti. Ọ̀rọ̀ ń gbénú mi Kuti. Ara tí ń bẹ́nu mi ẹ̀rù jẹjẹ ní ọ̀rọ̀ gbénú àmọ́ ènìyàn fọ́hùn. Ọ̀rọ̀ ń gbénú mi Kuti. Ọ̀rọ̀ ń gbénú mi mo dẹ̀rù jẹjẹ. Mo dàgbò tó ta dé mẹ́yìn tó lọ máa gbára wá. Ikú tí ó pa mí kó yá tètè bílà. Àrùn tí ó ṣe mí kó yá tètè bílà. Mo ti dàmọ́ ikú dàmọ́ ikú dàmọ́ ikú dàmọ́. Mo ti dàmọ́ àrùn dàmọ́ àrùn dàmọ́ àrùn dàmọ́. Mo ti dàmọ́ ikú dàmọ́ ikú dàmọ́ ikú dàmọ́. Tí kò ò lè pa. Ànàlá mẹ́rin ní kàlẹ́ sànàmà ní kànú ní ìlà. Kuti. Yeah. Now. Kuti. Yeah. Akigori odo pètè odo. Akigori ọlọ pètè ọlọ. Èmi Kuti mo dòṣà. Èmi Kuti mo dẹ̀rù jẹjẹ. President Kuti. Ìjọba mo dẹ̀rù jẹjẹ tí mi gbó kìjikìji. Mo dàtàrí àjànàkú tí kì í ṣẹrù ọmọdé. Àti má kìlọ̀ fà kìlọ̀. Àti má kíbọ̀ fà kíbọ̀. Mo ti júbà àwọn tó láyé. Mo ti ṣe bó ṣe ní í ṣe. Mo ti tẹ̀lé bó ṣe ní í tẹ̀lé. Mo ti bá àwọn àgbààgbà mẹ́rìnlélógún tó solé ayé ró. Mo ti bá wọn múlẹ̀. Ẹ má fọ̀rọ̀ àná bọ̀ òkúta bá kú. Ẹ má fọ̀rọ̀ àná bá kìtàn. Torí bí tani kí gbẹgbẹ má ṣe gbé